ládùúrà pé irú ìṣẹ̀lẹ̀ báyìí àdírírú ẹ̀ mọ́. First, I am not the one to shift responsibility. So I take full responsibility for this incident. Gbogbo nǹkan tó bá yẹ kí ìjọba yín ṣe láti ensure pé ẹ̀ ń sùn nínú ìlú yìí àti àwọn agbègbè wa tẹ́lẹ̀ ń di ojú yín méjèèjì ìjọba yín á ṣe. Ṣùgbọ́n àwọn fámìlì tí àwọn tí wọ́n pa tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run á dúró tì wọ́n, ìjọba wọn náà á dúró tì wọ́n. I will announce few things tí mo feel pé a lè ṣe immediately. The reason why I decided to come by myself is for me to see the environment, have an appreciation of what challenges our security, our service commanders and the officers and men will face, and I know what they will face. One of it is communication. Àmọ́ tí wọ́n béèrè bí ṣe pé kò sí MTN níbí, kò sí Glo níbí, kò sí chairman local government either. Okay. In between us, we will pay for telecoms company come over for master CP and for all our Baba. Allah Akbar. Family àwọn tí wọ́n lose ẹbí wọn máa sọ fún wọn they should give each family $5 million. So we will be ready by Monday. Our family and representatives will give them the money so that at least àwọn tí wọ́n filẹ̀ immediately wọ́n ní feel absence wọn. Wọ́n tó bá ní ọmọ nínú wọn ẹ jẹ́ ká get gbogbo orúkọ wọn. I will sign for scholarship fún wọn. All the university level. Wọ́n ní ìlú Ọlọka yìí àá jẹ́ kí ẹ rí i pé ìjọba wà ń bí pẹ̀lú yín. I'll be writing a letter tí mo bá ti padà dé ọ́fíìsì nsìn sí Chief of Army Staff. Ntaba need to have a base, a forward base. Maybe Oyo State government will provide it. Someone ò ní lè padà wá sọ fún yín mọ́ pé kò sí ìjọba níbí. Ntaba dẹ̀ ṣe ọ̀nà yín lọ. A ṣe borehole níbí. A fi iná sólà síbi ìfipá. Ẹ ṣeun bàbá. So finally, please, when you see something, tẹ́ bá rí anything
ẹ jẹ́ kí ìjọba yín mọ̀, ìjọba yín á dúró tì yín. Ẹ má bẹ̀rù, ẹ sọ fáwọn tó bá ti kúrò nínú ìlú pé kó máa padà bọ̀. À á ṣe ọ̀nà láti Ìkòyí lé débì. À á ṣe pé iná sólà wà ń bí, à á ṣe pé omi wà ń bí, à á ṣe pé security wà ń bí. Ìmọ́lẹ̀ rédíò and TV online delight magazine Yorùbá newspaper ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun documentary award making jingle and music production digital printing photo and videos event planner and master of ceremony CD and DVD mass doubling general contractor ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́ ayẹyẹ òkú àgbà ayẹyẹ ìṣílẹ̀ ìgbéyàwó ọjọ́ ìbí ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo bí o kò bá jìnnà ilá kì í kò ẹ kò sí ìkànnì Ìmọ́lẹ̀ rédíò and TV online kí wọ́n fi tiwọn gbé tiyín lárugẹ kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀ ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára 08036956116 Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook YouTube.